Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé, lóko àti lẹ́yìn òde. Ẹ jẹ́ máa kí yín káàbọ̀ sórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Lábala yìí níbẹ̀ láti máa ṣe àtúpalẹ̀ àwọn ìròyìn olójoojúmọ́ ilẹ̀ wa tó jáde nínú ìwé ìròyìn olójoojúmọ́ tòní yìí. Láwọn kókó eléyìí tó ṣe nínú ìwé ìròyìn òní yìí àti àwọn ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. Èmi tí yín tòótọ́ Olúṣọlá Ìṣọ̀lá ló kọ́ mi yìí nẹ́kan lórúkọ bàbá mi. Olómi Ọgbọ́n làwọn èèyàn ń pè mí, ọmọ ara kìnì mí, bàjọ́ méje ọmọ ẹrú ní sí ni ẹ̀ẹ̀kọ́ kì í sì nìyàn. Ẹ má gbàgbé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ̀yin darapọ̀ mọ́ wa lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. Ẹ dákun ẹ bá mi share rẹ̀, ẹ bá mi pín ẹ̀jẹ̀ òdílé kẹ̀ẹ̀jẹ̀ odòkó. Lára àwọn àtúpalẹ̀ ìròyìn eléyìí tá a máa ṣe àtúpalẹ̀ rẹ̀ láàárọ̀ níyìí, òun náà ni ìwé ìròyìn Daily Trust, níbi tí ìwé ìròyìn Daily Trust tó ti gbé jáde lóní gbangba wípé ó tún ti ṣẹlẹ̀ báyìí o. Àwọn ikọ̀ Boko Haram, àwọn ajínigbé wọ́n ti ya wọ ààfin ọba kan o. Wọ́n ti jí ọba kan gbé o. Wọ́n jí ọba yìí gbé láàrin òru ni wọ́n jí ọba yìí gbé lórílẹ̀‐èdè Nàìjíríà. Bákan náà, a máa wọnú ìwé ìròyìn Daily Trust lábala míì níbi tí wọ́n ti sọ wípé omi ò nápò omi ò nẹ́sẹ̀, omi ọ̀gbàrá òjò ó ṣọṣẹ́ o lọ́jọ́rú Wednesday ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí, níbi tí ó ti wọ́ àwọn èèyàn tí wọ́n fẹ́ẹ́ tó 100 èèyàn tó ti wọ́n lọ lóní túrútúrú. Kódà tí wọ́n ní àwọn èèyàn tó jẹ́ 12 ni wọ́n jẹ́ mọ̀lẹ́bí nínú àwọn wọ̀nyí o. Bákan náà, a wọnú ìwé ìròyìn Platform Times níbi tí ìròyìn ti gbé jáde wípé abúlé kan nílùú Àbújá ní góńgó mú ààrẹ Bọ́lá Ahmed Tinubu báyìí. Òun náà tún ni àwọn ajínigbé ni wọ́n tún yáwọ́ bẹ̀ o, tí wọ́n jí àwọn tí wọ́n tó 11 tí wọ́n jí wọn gbé lọ. Àwọn agbésùmọ̀mí yìí òun náà ni wọ́n ń ṣiṣẹ́ láabi lọ́tún àti lósìn. Ẹ jẹ́ ń padà nítorí pé bá a bá ṣe gbọ̀n pẹ́ báyìí náà ni a ṣe ń sọ ọ́ padà kò sọ́nà Àbújá lọ́nà ọ̀pẹ. Ẹ jẹ́ ń bẹ̀ láti inú ìwé ìròyìn Daily Trust yẹn láàárọ̀ níyìí, níbi tí ìròyìn ti gbé jáde wípé àwọn agbésùmọ̀mí wọ́n mà jí kábíyèsí ọba aládé kan, wọ́n mà jí gbé o. Kábíyèsí eléyìí tí wọ́n pè ní Sangaridari tí ó jẹ́ olórí lọ́balọ́ba níjọba ìbílẹ̀ Kúkúnà ní ìpínlẹ̀ Nasarawa, ìyún ọba Emmanuel Ọ̀mánjì. Òun náà ni àwọn ajínigbé ni wọ́n mà jí gbé o. Nígbà tí ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ ni wọ́n sọ pé àwọn ajínigbé yìí ni wọ́n wá o pẹ̀lú ìbọn AK-47 lọ́wọ́ wọn, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn yìí lóní kíkankíkan láàrin òru gànjọ́ ọjọ́rú Wednesday ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí ni o. Nígbà tí ìròyìn ń gbé jáde ni wọ́n sọ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò gan ìgbẹ́ àfẹ́wé ó kó àwa wọn bẹ̀. Nígbà táwọn aráàlú tí wọ́n bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ni wọ́n sọ pé ìdún tí ìbọn òun náà ló ń dún bí ìgbà tó jẹ́ pé wọn ò bá máa fọ́ àpáta ta ló ń jọ máa kú wárápá níwájú ọmọ akú yányán. Òun náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní abúlé yìí ló máa ṣẹlẹ̀ o. Nígbà tí wọ́n sọ pé ìró ìbọn òun náà dún kíkankíkan, wọ́n ní kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣìta àbọ̀n míì òun náà ni ó máa sọlẹ̀ sí orí òrùlé àwọn ẹlòmíì o. Nígbà tí ìró dídún ìbọn kíkankíkan yìí tó wálẹ̀ díẹ̀, òun ni àwọn aráàlú ni wọ́n rí wípé kò mà sí ọba wọn nínú ààfin mọ́ o, tí wọ́n ti jí ọba gbé lọ. Àwọn olóyè sì ń bẹ́ńbẹ́, àwọn aráàlú ń bẹ́ńbẹ́. Èyí náà ló mà mú ìpayín keke àti ìbẹ̀rùbojo dé bá àwọn aráàlú yìí o ní agbègbè ọ̀hún náà. Nígbà tí wọ́n ti jí kábíyèsí ọ̀hún náà lọ o, ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Nasarawa, òun náà sọ̀rọ̀ wípé ṣé ẹ rí o, ìyẹn alukoro wọn SP Ramon Nasir, oníṣẹ́ rí kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ yìí, òun náà ti sọ̀rọ̀ nítorí pé kò dágun ńlá lórí ọ̀rọ̀ yóò. Ìròyìn ti dé ọwọ́ wọn sì ti dé etí kọmíṣánná ọlọ́pàá, ìyẹn kọmíṣánná Shettima Jauro Mohammed ló ti dá gbogbo àwọn ọlọ́pàá lóríṣiríṣi, àwọn ọlọ́pàá mọ̀pọ̀ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ sínú igbó
àti sí gbogbo agbègbè. Kódà ó sọ fún wọn pé kí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú àwọn fìjìláńtẹ́ àti àwọn ẹ̀ṣọ́ aláàbò tó kù láti lè rí i pé wọ́n dóòlà ẹ̀mí kábíyèsí ilé tí wọ́n jí gbé lọ yìí. Èyí náà ló wá ń ṣe lemọ́lemọ́ báyìí wípé àwọn tí wọ́n ń ṣọṣẹ́ láabi àwọn agbésùmọ̀mí yìí bí wọ́n bá sì ti wọnú ìlú báyìí inú ààfin ni wọ́n mórí lé lọ wọ́n sì jí kábíyèsí ni wọ́n ó jí lọ. Ṣé ẹ mọ̀ wípé ní kò pẹ́ yìí àwọn kan tí wọ́n jí lọ ní ìlú Àbújá ní ẹ́stéètì kan nílùú Àbújá òun náà ni wọ́n dá wọn sílẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n gba mílíọ̀nù 10 náírà lọ́wọ́ wọn. Ẹ̀tú wa gbọ́ tuntun báyìí ìwé ìròyìn Platform Times gbé jáde láàárọ̀ òní wípé àwọn ajínigbé ni wọ́n ti jí àwọn èèyàn tó tó 11 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n jí wọn gbé ní abúlé kan ṣoṣo tí wọ́n sì sọ pé àwọn tí wọ́n jí gbé yìí ni wọ́n jẹ́ ọkùnrin, obìnrin àti àwọn ọmọ kéékèèké ní abúlé kan tí wọ́n ń pè ní Kúsẹ́kì nílùú Àbújá. Òun náà ni wọ́n sọ eléyìí. Ẹnìkan tó jẹ́ kan lára àwọn ará abúlé òun náà tí orúkọ rẹ̀ jẹ́ Alade Usman òun náà ló sọ pé ìṣẹ̀lẹ̀ òun náà ló ṣẹlẹ̀ láti bí ọ̀sẹ̀ tó kọjá lọ lọ́hùn-ún tí àwọn ará abúlé òun náà tí wọ́n wà nínú ìpayín keke nígbà tí àwọn agbésùmọ̀mí yìí àwọn ajínigbé yìí tí wọ́n ya bò wọ́n láàrin ọ̀gànjọ́ òru eléyìí tí ó bá wọn lójijì. Wọ́n sọ pé bí wọ́n ṣe gbé wọn lọ òun náà ni wọ́n fura sí pé nínú àwọn igbó eléyìí tó wà nínú abúlé òun náà ni wọ́n gbà jáde bí wọ́n sì ṣe ń jáde òun náà ni wọ́n yìnbọn lọ ní kíkan. Ó ní ìkan lára àwọn ará abúlé òun náà tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé nígbà tí òun lọ ṣe ìgbọ̀nsẹ̀ nínú igbó eléyìí tí ó wà lẹ́yìnkùlé ilé òun lẹ́yìn bíi ìṣẹ́jú mélòó kan sẹ́yìn tí wọ́n ṣiṣẹ́ láabi ọ̀hún náà lòun tún bẹ̀rẹ̀ sí ní gbọ́ ìró ìbọn eléyìí tó ń dún lóní kíkan Kédùmarè kó ṣàánú wa. Lórílẹ̀‐èdè Nàìjíríà oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ọ̀tọ̀ lógun agbésùmọ̀mí, ọ̀tọ̀ lógun Fúlàní, ọ̀tọ̀ lógun ajínigbé, ọ̀tọ̀ tún wá lógun àrọ̀dá òjò, omíyalé ọ̀gbàrá ya ṣọ́ọ̀bù. Bí wọ́n bá ń kìlọ̀ fún wa ẹ jẹ́ káwa náà mọ̀ gbọ́ ní àárín ọ̀sẹ̀ tá a wà yé òun ní ọ̀gbàrá òjò lọ́wọ́ odindi ọkọ̀ bíṣọ́ọ̀bù àgbà kan ní ìlú kan lọ́wọ́ ọkọ̀ yìí lọ ìyẹn ọkọ̀ yìí lọ sí tí wọ́n sì máa rí ọkọ̀ náà tí wọ́n bá òkú bíṣọ́ọ̀bù yìí nínú ọkọ̀ yìí àti arábìnrin kan bàbá ti rí i pé ọ̀gbàrá ti ń pọ̀ kọjá ààyè ẹja rárá wábì kan ká dúró sí nítorí pé asúré tètè kò ní kọjá ilé àárín ìgbẹ̀rẹ̀ kò ní sùn sọ́nà ẹ wá wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Niger. Ìwé ìròyìn Daily Trust gbé jáde wípé àwọn ọmọ mọ̀lẹ́bí kan tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí kan náà tí wọ́n jẹ́ 12 òun náà ni ẹ̀mí wọn lọ sí ìṣẹ̀lẹ̀ omíyalé ọ̀gbàrá ya ṣọ́ọ̀bù eléyìí tí ó ṣẹlẹ̀ ní agbègbè tí wọ́n pè ní Tífímásà àti agbègbè Hausawa ní ìjọba ìbílẹ̀ Mọ́kúà yìí ní ìpínlẹ̀ Niger. Ṣé ẹ rí bí wọ́n ṣe ṣàpèjúwe Mọ́kúà yìí òun náà ló dàbí Òṣòdì tó jẹ́ pé béèyàn bá lọ Pọ́tà béèyàn ó lọ Àbújá béèyàn ó lọ bì kankan tó jìnnà ibẹ̀ ni wọ́n mórílé kódà tí wọ́n bá ń bọ̀ láti ọ̀nà jíjìn ìlú yìí náà ni wọ́n mórílé kó tó di pé oníkálukú wá ṣẹ̀ wá máa lọ sí ìletò rẹ̀ ní pé èrò máa ń pọ̀ gan ní agbègbè Mọ́kúà yìí òun náà ni àròdá òjò kan ló máa rọ̀ ní ọjọ́rú Wednesday ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí mọ́júmọ́ ọjọ́bọ̀ Thursday nígbà tí ìṣẹ̀lẹ̀ òun náà tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n sọ wípé lẹ́yìn àwọn 12 tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí kan náà yìí wọ́n tún ní àwọn ọmọ àmájèrè kan náà tí wọ́n tó bíi 50 òun náà ni wọ́n máa di àwátì nínú ìṣẹ̀lẹ̀ òun náà gẹ́gẹ́ bí àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ òun náà gẹ́gẹ́ bí wọ́n ti gbé e jáde wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn pé lóòótọ́ ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ nígbà tí wọ́n sì débẹ̀ àwọn èèyàn táwọn rí òkú rẹ̀ ni wọ́n jẹ́ 21 people ni wọ́n sọ pé ọgbẹ̀mí mì sí ìṣẹ̀lẹ̀ yìí ṣùgbọ́n àwọn aráàlú wọ́n sọ pé rárá àwọn tí wọ́n gbẹ̀mí mì sí ìṣẹ̀lẹ̀ yìí wọ́n máa ju báyìí lọ wọ́n fẹ́ẹ̀ tó 60 èèyàn ni àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí náà ṣẹlẹ̀ sí wọ́n wá sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ tí àwọn akọ̀ròyìn ní pẹ̀lú wọn ni wọ́n sọ wípé arábìnrin kan tó jẹ́ ọ̀dọ́langba tí ìṣẹ̀lẹ̀ tóun náà wà lára àwọn ìṣẹ̀lẹ̀ òun náà ló dùn wọ́n púpọ̀ lé lórí nítorí wípé arábìnrin yìí tí wọ́n pe
orúkọ rẹ̀ ní Binta ló jẹ́ akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ Niger State College of Education Health Technology eléyìí tí wọ́n ní ìsinmi ráńpẹ́ ní ilé ẹ̀kọ́ tó sì ní kóun wá sílé láti wá ṣe ìsinmi ọ̀hún náà tó sì wà ní Mọ́kúà yóò eléyìí tí ó lọ sí inú ìṣẹ̀lẹ̀ yìí tí ẹ̀mí ẹ̀ sì lọ sí ìṣẹ̀lẹ̀ yìí bí k'Elédùmarè kó ṣàánú wa ní orílẹ̀-èdè Nàìjíríà. Òun náà ni ẹ wò ó lára àwọn àtúpalẹ̀ ìròyìn olójoojúmọ́ ilé wa òun náà nìyẹn nínú ìwé ìròyìn The Nation láàárọ̀ níyìí ọ̀rọ̀ lórí bí wọ́n ṣe fi agbára gba ìjọba lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Rivers gómìnà Siminalayi Fubara tí wọ́n sì kéde ìjọba pàjáwìrì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń retí kí Siminalayi Fubara fúnra ara rẹ̀ kí ó sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí. Siminalayi Fubara ti padà wá sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí òun yẹn gómìnà tí wọ́n sọ pé kó lọ rọ́kúnlé náà fún bí oṣù mélòó kan pé kí ìjọba pàjáwìrì kó máa ṣe ìjọba lọ ní ìpínlẹ̀ Rivers. Siminalayi Fubara sọ pé ẹjá dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu o nítorí bí ò bá ṣòun ní ìṣèjọba Rivers wọ́n ti fẹ́ dabarú ẹ̀ mọ́ òun lọ́wọ́ o wípé ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n gbé yìí ìgbésẹ̀ tó dáa nítorí pé láti fi ṣe ìràpadà àti ìgbédìde ìpínlẹ̀ Rivers padà òun náà ní Siminalayi Fubara òun náà ni ó ń sọ̀rọ̀ yìí ní àná òde òní yìí níbi tí ó ti ní ìpàdé pọ̀ pẹ̀lú àwọn lẹ́kànlẹ́kàn lójúnà láti sàmì sí ayẹyẹ ọdún kejì rẹ̀ lórí àléfà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Rivers. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ó dá òun lójú gbangba wípé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun náà ti rí ọjọ́ ọ̀la ìpínlẹ̀ Rivers yìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n fẹ́ dabarú ìṣèjọba yìí mọ́ òun lọ́wọ́ kó tó di pé wọ́n gbé irú ìgbésẹ̀ yìí ìyẹn jẹ́ ìwé ìròyìn nínú ìwé ìròyìn The Nation ìyẹn ti jáde láàárọ̀ níyìí. Má gbàgbé gbogbo ẹ̀yin olólùfẹ́ wà lórí ìkànnì Olómi-Ọgbọ́n TV ẹ bá subscribe sórí ìkànnì yìí ẹ bá wa like ẹ comment ẹ share ẹ jòdèlé kẹjọdọkọ lára àwọn ìròyìn tó jáde nínú ìwé ìròyìn olójoojúmọ́ ilé wa nìyẹn láàárọ̀ níyìí. Olúṣọlá Olómi-Ọgbọ́n ló ń sọ pé láyọ̀ lápàdé ó dàbọ̀.